وسلم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. على جميعكم. آمين. آمين. بركة رسالة النبي محمد. آمين. 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 ليس جمعة واتوكو. ليس جمعة واتوكو. في فوتو قاعد أكرمكم الله. كان بابامي الخليفة الخلفاء مولانا الشيخ تبارك الحاج الشيخ الخليفة الخلفاء عبد الكريم أدام الله حياته. بامي أكبر أدام الله حياته. الله. آمين. مولانا الشيخ إسحاق أدام الله حياته. بوتيجا كنا مزوق من مكوا Kotija. أبي كتير أقوى نبوغم بي يقول لي أتي أفيت المي Gogumi. kìí ṣe gbígbíyà kíkítà kí mùjámálà lọ ẹni tó bá wọnú ogun tó jáde òun gẹ́gẹ́ lọ̀gá ogun Allah. ẹni tí ogun bá kọ́kọ́ rí tó bá fi lè rí ṣubú òun lẹ́gbẹ̀mọ́ ogun ọ̀gá ogun lẹ́yìn irú wọn náà máa ń pè ní ọ̀gágun tó bá fẹ́ pọn ilé nílẹ̀ Yorùbá wọ́n máa pè ní balógun Allah. ṣùgbọ́n ẹni tó bá sá lógun àwọn náà máa ń pè lọ́mọ ogun èyí tí ẹ̀yin witness tí gbogbo ayé ń bá ayé dúpẹ́ láwàtà àfẹ́ràn yìí torí ibi tọ́rọ̀ lé sínú ẹlẹ́mẹ́ náà ń sọ tí wọ́n sọ torí kẹ́ má bàa mọ̀ pé àdúgbò ńláńlá rẹ̀. ẹ̀yin ọ̀dẹ̀ kí n ṣe ní táwọn sọ pé wọ́n fọ̀rọ̀ ẹ̀kọ́ gbọ́n torí ibi tí Yorùbá súpèdì sínú bí ìta ni àìháàtà anjana al-abd rahmatar birahat abdan ìṣẹ̀lẹ̀ kò ní pọ́sùn láíláí kẹ́rù ọlọ́run kan tọ́lọ́run fẹ́ kẹ́ parí pin ó wá rí kí ọlọ́run pẹ̀lú pọ́sùn lẹ́nu wá fún kò ní pọ́sùn kódà àwọn tí ò yẹ kó owó tí wọ́n ń ṣe wàhálà owó bí ọmọ ìyàwó wọ̀ ìsùn bẹ̀lẹ́ àfa bàbá ẹ̀kú ìborí ogun ẹ̀mí yóò wá gùn Àmín. ẹwà borí ọ̀tá Àmín. tó kìí ṣàdúrà àwọn ìṣàmì lẹ́yìn Àmín. ẹ̀dọ́ tó fẹ́ ṣe náà mo ti ṣe wọn ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa Àmín. ọlọ́run ti ẹ̀ ṣeun tí kìí ṣe pé ìgbà tí ọlọ́run mi ọlọ́run wò ìbọn ọlọ́run náà ló mọ ọlọ́run wò bíbélì ti sọ̀rọ̀ fún wa ó ní olúwa dá wa ní àwòrán ara rẹ̀ bóyá sọ́nù in tó fi mú ànábì Muhammad má lójijì Sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Allah. tọ́rọ̀ lè bá ní olójijì ibi tánàbí ti ju gbogbo kan lọ́rùn gbogbo tó lọ́nà dápátá má lè gbélẹ̀ tó máa yìí jíjí kalẹ̀ ṣùgbọ́n Muhammad Sallallahu alayhi wa sallam. máa láwọn ọ̀sẹ̀ ànábì olójijì ọlọ́run ló mọ ọlọ́run wò kò wá ń ṣègbà tọ́lọ́mọ ọlọ́run wò lẹ́ tó wá dọ́lọ́mọ tó bá jẹ́ pé tọ́lọ́run kọ́kọ́ pé nígbà tọ́lọ́run mi ẹrú bẹ́ẹ̀ wò ló tó dọ́lọ́mọ ni ẹ rí ìpayà jùlá rẹ̀ Allah. àti ẹ̀dúpẹ́ torí gbogbo wa náà wọ́n kì mọ́ra wa bá ṣe ń fi ẹ̀yìn kí wa nọ́mbà wa náà kí yín tó bá já sí bákan náà ojú ti àwa náà ẹlòmíì náà tó padà jókòó hùn torí pé pẹ́ stable padà kì í ṣọmọ dáadáa tó wà náà tọ́ba kọ́ ọmọ kí ó tọ́ba pé 40 tọ́ba ní kọ́ yọ ọmọ kí ó gangan lè mọ́ ju méjì lọ ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá fẹ́ jẹ́ kí gbogbo ọ̀rẹ́ òun máa mọ̀ wọn ní gbogbo ìgbà kún mọ̀ tẹ́fì àn ìwọ́n máa ga sí àwọn ọ̀rẹ́ rẹ̀ máa mọ̀ ọ́ Máa sáré gíga sí. máa ga lọ máa sáré sí kó máa ga lọ walakin in aradta an ta'rifa sadiqak tí o bá wá fẹ́ mọ̀ ọ̀rẹ́ rẹ̀ gangan kún mọ̀ndìlà ìwọ bọ́ọ̀lẹ̀ náà jábọ́ Ṣíbí ẹni ṣubú wò. ṣe wò kàn táyì láti yẹ̀gẹ̀rẹ̀ lẹ́ni tó wà lókè jábọ́ ọmọ rẹ̀ gan ó wá ṣe sí kó jẹ́ pé ntẹ́jọ́ ń jẹun gangan ni ò ní gbé fóònù mọ́fọ̀kàn báyìí lórí pọ́ọ̀lù mi lájọ́ ń jẹun o tó gún bá dé kò ní gbé o torí pé torúkọ ká sínú láìfù ni pé ayé kì í bá aláṣẹ ti kú iṣẹ́ àbí aládẹ̀wò
ọlọ́run ṣe ohun tí kì í ṣàdánwò lọ́lọ́run gbé wá fún yín kì í ṣàdánwò tànàbí musa jù báyìí lọ náà Salatu wassalam. kódà tí isa jù báyìí lọ bí isa ṣe ní báàlù tó ànábì musa ní gbẹ̀dọ́ báyìí ànábì isa ṣe tó bá dé lálẹ́ náà ni ó gbọ̀kú sí tí ó sùn lọ. irú púrẹ́mù olóòrùn lè lágbára ló kẹ́yàn wáyé ayé kó mọ́ bí wọn kó mọ́ láta ṣẹ̀bá nàbí ọlọ́run ní gbogbo nǹkan ni wọ́n bùn eré àyẹ́ ọlọ́dẹ fi yọlẹ̀ òun kọ́ lè lòun fẹ́ déédéé tọ́lọ̀ máa ń ṣe lára yẹn ló mà sí Allah. wèrè gbọ́dù gbogbo yẹn lọ ọlọ́ agbóyè sọ̀rọ̀ yóò jẹ́ káwọn ti sáàdì ẹ̀ gbogbo tó sọ pátá ló kọ̀ rẹ̀ ṣùgbọ́n kò ṣe nínú bí láyé ibò ní tó bá kọ ẹmú tó sọ pé yíú ni ní tó kọ yẹn náà ní nípò míì ṣùgbọ́n níyì bẹ́ẹ̀ kọ́ àyè ibi tó ń wá ibi tí wọ́n ti kì í sùn ni wọ́n dẹ̀ máa ráyé lò ṣùgbọ́n níyì tó bá ti sùn ọ́ lè dé tọ̀ṣì kíkítà ń kí kíkan tó ẹ kó jẹ́ dandan fún wa ni kì wá ṣe pà ń kí torí pé ìjókòó à ń kí lẹ́yìn ọkùnrin pin ní ìgbà tó bá kan tó fẹ́ wo bíbí tó bí òun ó wá fẹ́ wo bíbí tó bèmí náà papọ̀ mọ́tò wọ́n ní láti àwọn àdé láti ṣe kí ní ó dárúkọ orúkọ tó dẹ̀ yẹ kí bí àbáyẹn ṣe lọ pé ẹ̀ka máa rá bàbá lẹ̀ máa ní ẹ̀hẹ́n àti gbọ́ kí ló fẹ́ ṣe ọ̀ lè fà mí lókun bọ́ ṣe fẹ́ forúkọ àbáyẹn fà mí bẹ́ẹ̀ bàbá yẹn ló wúlò owó dáa Allah. máa sọ pé gbogbo tó gbọ́mọ̀ ṣe yẹn tó fẹ́ fi fómi lẹ́rù yẹn ó wà òkè ó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ́dún oníwà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òótọ́ ni ilé upstairs kì í ṣe ẹgbẹ́ downstairs ní blọ́ọ̀kù ni o blọ́ọ̀kù tó fi kó iye upstairs òun ni kì í fi ṣe ẹgbẹ́ downstairs àìmọye downstairs tó lè dá gbogbo òru ilẹ̀kùn ilé ẹlòmíì ó lè kọ́ gbogbo tí wọ́n parọ́ mọ́ nílé o ilẹ̀kùn bulletproof tó ọkọ̀ ọ̀sán 23 million èlé ló fi kọ́ ọ̀tọ̀ ìjà gbẹ́nu bábí ilé tẹ̀yìn kọ́ yìí ilé tó tóbi ni ó lọ tiẹ̀ ní ó tún ní downstairs ṣé mo fi tẹ́ ẹ ti mọ̀ pé ọlọ́run gangan ni òfin yín lẹ̀ ṣèbí ní yọ́sẹ̀ ìdílé náà làwọn ọmọọṣẹ́ táwọn ti ń dé padà. Ó tún wá nílẹ̀kùn tó ń wo. tọ́wọ́n yóò bá ti sá fún yàn ọlọ́run sá ni. ẹni tó yẹ kó tún sá pé ẹ̀ka tó máa bẹ̀rù pé kí táwọn náà tún sá wọ́n ní bá ní ẹgbàá ńlọrọ̀ àwọn náà tún sá. gbogbo ọ̀nà méjèèjì tá a ti ní ìṣù ni ọlọ́dẹ̀ nìkan dúró bàbá wa gbà àwọn náà dúró pin gbogbo ẹ̀ tẹ́ẹ̀ dúró ẹ̀sìn tẹ́ẹ̀ dúró afẹ́fẹ́ mọ èèyàn gan nínú ayé ni. kò sí nǹkan kan tó ṣe yìí wọ́n kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ dé èèyàn gangan mọ́ ni tó bá ti pọ̀ jù lọ́lá ìrọ̀ ìkọ́kùkọ̀ wà ń bẹ̀ ẹ lọ tíráì láti lọ fi nẹ́ẹ̀tì lọ mú ẹja nínú omi yóò gbèsò yóò gbókúta ẹja tó máa wà ń bẹ̀ ò ní pọ̀ àwọn nǹkan kú nǹkan ní mọ́ pọ̀ jù. ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwù dọ̀tí ni ṣùgbọ́n láàpọ̀ orí pẹ́ṣẹ́ òun náà ṣe pírẹsẹ̀ntì ló fi dúró ibi tẹ́tù wọn pẹ́ṣẹ́ ọmọ yẹn òun ṣọmọ gidi ó sọ sí létí kú wà láìsẹ̀ ìdádẹ́ fáyọ̀ ẹ mójú lọ sọ́jà oríire òpin bá ọ nílá àká ìbá wọn ṣe wò wá fọ́jú tẹ́lẹ̀ ọwọ́ sọ fún sí òkè wà láàárùn kọlẹ̀ mójú lọ jà ó ti sọ òun náà ní interest ní kò rí bí mistake ni náà ó kí bàbá mi ọlọ́jẹ́ mi yóò fún wa ọlọ́run ní jẹ́ kí lọ́wọ́ Àmín. ẹni tó bá mọ iye ọlá ní ọ̀sán àdúrà o ẹni tó bá sáré gíga ní ọmọ tán sọ tó bá gun orí àtàbàrí tó bá ṣubú wà kí ẹni tó gùn tó yanjú ọlọ́run ní jẹ́ ìṣubú bá mi Àmín. kò wá ní sẹ́kù lẹ̀ mọ́ Àmín. barika ní sẹ́lá nàbí Muhammad Sallallahu alayhi wa sallam. mọ́ owó àgbàlagbà ní owó mi ẹ̀wọ̀gbà jẹ́ kọ́kọ́ owó mọ́mọ́ owó tẹ́ máa fi sábẹ́ àwọ̀ ni o bàbá mi yóò kún fún wa. Àmín. Mo kí bàbá Sheikh Misbahuddin. Ẹ wí dáadáa kó pariwo dáadáa. Wá wà fa àná ó máa ká àná àyèyá. Bá mi ẹ̀ ló pẹ́. Àmín. Ẹ̀rẹ̀ ló dìnà. Ìjọ́tàn orí túmọ̀ yín lórí gbogbo yé wa. Gbogbo ohun tó dìdùn yẹn ó mọ̀ dùn sí ni o. Olóògbé orúkọ nọ́mbà 2. Orúkọ tí nọ́mbà 2 tó bá ti kọ́kọ́ fún bí ọjà yóò tún bí ọjà ọ̀dọ̀ yóò tún bí ọjà barika mọ̀lára ṣe tààrà jìbà ẹ̀rọ ìbò wọ́n kí bàbá Khalifa Sayyid Ismail Sayyid Samuel olórí àfà tíṣẹ́ yóò bá dá lọ́dọ̀ náà kò ní wọ́ gbogbo àwọn tó wọ̀ yọ àgbàdo kápá àti wọ́n gbúrú wà adìẹ ò ní jẹ́
pàjírò ká mọ́tò kan máa tẹ̀ tí ó máa lọ yóò máa bọ̀ ní. wa Khalifa Sheikh Ismail Abdulsamad iná nǹkan tí ò rọrùn lọ́lọ́ ṣe fún yín yìí o nǹkan tí ò rọrùn ni tó bá yẹ pé ní tó yé mi ni à ń ṣe 20 years boy anniversary àti ṣe mọ́lúdì tẹ́tí ńlá yé lùbọ̀ torí tó bá ti bẹ̀rẹ̀ mọ́lúdì tí ń ṣayé ẹni tó bá ti lè ń dájọ́ fún Ànábì Muhammadu wọ́n ti yóò kún fáìdì kádàrá rí fún ẹni tí wọ́n ń lò bọ́bá ogún ọdún pé káṣí ẹ̀ kọ́kọ́ kí yé tẹ̀ ṣubú lọ́nà gbogbo ọ̀nà mẹ́ta lọkùnrin àbí jẹ́ èèyàn ti lè ṣubú tẹ́gbẹ́ tó bá ti ṣubú àwọn tó tóbi gan nílé fàdìdé mọ́. Àkọ́kọ́ bàbá. Alákọ̀ọ́kọ́ ibi ọjà tó bá ti rajà oríire mọ́ ṣubú bẹ́ẹ̀. Bí tó bá ti rajà oríire mọ́ ṣubú bẹ́ẹ̀. Ọjà wa ni bàbá. Rẹ̀ ṣubú bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ọlọ́jà léwẹ̀ ọkùnrin gidi tó bá ti ṣubú bedroom tí ò bá ti ní stroke yóò kù. Ọkùnrin gidi mọ́ṣẹ́ rẹ̀ lórí gbogbo ọ̀rẹ́ ṣubú bedroom. Ó lè lárí mọ́ kọ́ńtẹ́ẹ̀tì kókó. Ọlọ́pàá tó wá sọ tó bá jẹ́ pọ́kùnrin tó mú mójútó rẹ̀ o yóò ní stroke. Tí ò bá wá ní stroke kó kan lápá kan lẹ́sẹ̀ àbí kó rọ lápá rẹ̀ lẹ́sẹ̀ káyé máa kí tó bá fọkàn sí pé nǹkan ò ṣeun ọgọ́rùn-ún ló ṣe. Ẹgbẹ̀rún ló ṣe. Ibi tó ti wẹ̀ láti 50 years wá ṣe ṣubú bẹ̀rẹ̀ wá ní àmọ́ tán dáalẹ̀ wọ́n àdá kankan lè nǹkan ló bọ̀. Ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ààyè téèyàn ti gbọ́dọ̀ ṣubú mọ́ ṣubú lọ́dọ̀ Sẹ́yìdá. Wọ́n ṣubú ní ilé lọ́dọ̀ Sẹ́yìdá. Lọ́nà o mọ́ ṣeré débi kú àti Sẹ́yìdá ṣeré débi kókó wá tiẹ̀ látòrí ẹ̀ tó o bá ti jábọ̀ nǹkan ti jábọ̀ lára rẹ̀ wá kò sí jẹ́ àfáà bẹ́ẹ̀ nǹkan ṣe ọ́ ni kò sí bí ẹ̀ṣẹ̀ ìwúlẹ̀ kó tóbi tó tíyàwó rẹ̀ bá ti fọgbọ́n ẹjọ́ ṣàwádà débi kó wá tí o lè ṣubú nǹkan ṣe ọ́ ni nítorí pé òun náà wà nínú igi tó gbé ọrọ̀ tó fi lè tí ọ́ tó fi ṣubú nǹkan ti bà ọ́. Nǹkan ti bà ọ́. Bàbá Sheikh Ismail. Ramallahu hayatahu. Òun lè náà wá ṣe ogún ọdún. Bàbá tó ní yóò jẹ́ kẹ́ ẹ lò kógún. Àmín. Ẹ lò kó pẹ́. Àmín. Ẹ lò jìnnà. Àmín. Àlùbáríkà Sheikh Alhaji Ibrahim. Radiyallahu ta'ala anhu. Máa kí gbogbo ẹ̀yin mọ̀kádà mi lẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí àti gbẹ̀yìn tẹ́ ń pè mí sáà gbé dandan àfi kéde bí gbé pátá la dúpẹ́ fún ẹ̀ ní mọ̀nira o. Àmín. Istijaba Ọlọ́run ní jẹ́ ṣubú. Àmín. Bámi àgbà Ọlọ́run dàgbà jẹ́ pẹ́ fún wa. Àmín. Ìròyìn kan bá mi níbi tá a jókòó mẹ́rẹ̀ kan ṣùgbọ́n ẹnu mi kọ́ ni tó kọ́ wá jáde. Ìròyìn náà ó burú jáì. Ó lágbára jù. Ọlọ́run abẹ́ọ́ bá a ṣàlékún kẹwàá. Àmín. Bákan náà bá Muhammad. Sallallahu alayhi wa sallam. Ìntẹ́ mi fẹ́ jẹ́ ká mójútó gbogbo ẹ̀ bàbá mi tí mi ò tí ì dárúkọ kí ẹ dábàá má bínú mo ti kí yín náà o. Ọlọ́run jẹ́ kí mi yóò gbò fún wa o. Àmín. Gbogbo yín mo dárúkọ o. Ọlọ́run jẹ́ ká jọ láti pẹ́. Àmín. Bákan náà bí ìṣẹ́jú mẹ́wàá kí n fi jẹ́ ká mọ in tí a tún ṣe lẹ́yìn ìgbà tí àlùfáà wa Sheikh Abdulwasin Atayese Jagmal. Ramallahu hayatahu. Ọmọ bàbá Lágége tí wọ́n ti yanjú ọ̀rọ̀ wọ́n júwe ajagun ṣẹ́gun wọ́n júwe ẹ̀ fún yín. Nínú tó dẹ̀ yẹ kí gbogbo Jàǹfàríyà àkọ́kọ́ mọ̀ ní pé nínú dáírà tàríkà Tìjàníyà Jàǹfàríyà náà wà nínú wọn tí wọ́n kìí ṣeré. Àfẹ̀yìn tí ẹ lọ dá ti yín lẹ̀ lẹ́yìn tẹ́yìn ṣe ṣekúṣe. Torí ẹ̀yin tẹ́ dá ti yín lẹ̀ lẹ́yìn tẹ́ ń jẹ́ kọ́ mọ́ bú ẹ orí yín ti yí o. Gbogbo àbá àbáta bá lẹ́nu ọ̀nà iṣẹ́ rí kò sí ẹni náà. Jàfárà ni mo bá orí tó máa ń tẹ̀síwá méjì yóò máa fa iṣẹ́ lọ́tún lósì iṣẹ́ ní gidi. Àsìkúnà láwò tó máa ṣe lójúmọ́ ó ti níye. Àsàlátù fàtì tó máa ṣe lójúmọ́ ó ti níye. La ilaha illallah tó máa ṣe lójúmọ́ ó ti níye. Kò wá mọ́ dáìrátù lè yàtọ̀, kò wá mọ́ dáìrátù lè mọ̀tọ́ líbì, kò wá mọ́ àwọn àsáámi, kò mọ́ sírdu síyára wà sírdu fàtíhà wà sírdu sàlátù fàtì. Tabako ń bẹ̀, kò tún mẹ́lẹ̀ méjì ó ti parí yìí sí ni mọ̀kádàmù yóò tún tún ṣe padà. Tàbá tó wá kò mi gbogbo yẹn káṣẹ́ àbọ́sílẹ̀ jẹ́ jẹ̀lútù. Tíṣẹ́ pọ̀ lẹ̀. Bọ́yọ̀ tí láyé tó ti mú rọ́bìṣì tó mú tán jẹ́ ọkọ̀ máa tó ń fi jẹ́ ọkọ̀ máa fi ẹgbùwà. Àwọn ọkọ̀ púpọ̀ kan wà tí wọ́n kọ́ lẹ̀ lójú ara wọn tó fọkàn sí kóun náà fẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ tí ó ti jáde kọ́. Tí ó ti jáde ti mọ̀ pé pé lómi máa fẹ́ wà. Lóbi sọ pé ìzàsẹ̀mẹ́tù á ní iṣẹ́ àn fàgbínú òbí mi dá rẹ̀ ṣàrẹ̀. Ẹ bá gbọ́ pé wọ́n ní mi Tìjàní mo sọ̀rọ̀ kan ẹ bá wọn wò pẹ̀lú òfin wọn ṣẹ̀ríà ni ìwà àfà
tó bá ṣe dédé ẹ̀mú dání wa in khalafa fatrukuhu tó bá ti yí yàtọ̀ sí ti ṣẹ̀ríà ẹ má tẹ̀lé èmi kọ́ mo wí. èmi kọ́ mo wí. wọ́n ní kí wọ́n á jẹ́ pé èmi náà lọ sọ fún yín pé mo wí ẹ má tẹ̀lé. ṣé o ti já nínú. Sheikh Alhaji Ibrahim. Radiyallahu ta'ala anhu. huwa khalifati ala al-itlaq bila nizai wala shikoki. Alhaji Ibrahim. níjọ́ tó àwọn ọmọ mẹ́wàá àtàwọn ọmọ sáìdì méjì ìjọ mẹ́lọ sí káwùlà aláìrò ẹ̀rọ ìlú ọ̀rọ̀ tí Sheikh Ibrahim sọ fún wọn gbogbo ayé lára wọ́n kàn kojú sọ àwọn ni. wọ́n ní olùkọ́ àbúrò ilẹ̀ albas gbogbo yín sí lónìí ẹ̀ mọ̀ lọ káìrò wọ́n ní wọ́n láti sọ ahébù máa wùdá ilẹ̀ nílé ìṣàbù lẹ́la kábàrà wà láṣẹ. ẹ má bá àwọn èèyàn tí wọ́n mú tí wọ́n sì mú gbó sí lọ́hùn o ó ní irin lámú bí anní tọ́lápùtùkùn fìlìpì ẹ lọ mọ èmi Sheikh Ibrahim mo tọrọ gbogbo yín lọ́dọ̀ Ọlọ́run ni wa kullukum awliya wòlíì Ọlọ́run ni. ṣé o ti jáde tó sọ̀rọ̀ kan wọ́n ní láyé mọ́ tí mo rí di illa an yakuna kutban wọ́n ní mo rí di tèmi tí a ní kankan ò ní kú àfikẹ́ni náà di kùtùbí mélòó ló wá kú báyìí. níbi ìmúkúmọ àti àwọn ìṣekúṣe ayọ̀wó la máa ṣe débi kí ẹ̀ ń gba ayọ̀wó mò rí bí wọ́n á ní Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ òun wọlé ṣe wá wó gbogbo yẹn òfin ṣe Ọlọ́run àwọn láńgbèjì àná tí ò sí àwọn ìjẹ́rìí fún tó jẹ́ pé déédéé ń tànà gbé ni wọ́n ṣe wọ́n ń ṣe láyé sí o bàbá gba ìyàwó lásìkò yìí wọ́n máa fọ ọmọ bọ́ìsì ilé ẹni kò ń ṣèṣà sí o mi nǹkan méjì náà máa ṣe fún ọwọ́ lórí ológun fúnra rẹ̀ ìyàwó ẹ tó jẹ́ sẹ́ẹ̀dá tó fọkàn sí ẹ̀ náà máa yanjú ẹ̀ máa ṣe fídíò ẹ̀ ọmọ apẹ̀tàrí ìrònú yẹn yóò pọ̀ ọwọ́ àmọ́ ṣe pé ní tó máa fún ẹ wulẹ̀ ṣe pé mọ́ wulẹ̀ ṣe. wọ́n ṣe torí gbogbo tí à ń gbọ́ káàkiri Yorùbá ní pé tọ́rọ̀ òkèrè Yorùbá dé yóò lè ní wọ́n àkọ́ tọ́rọ̀ yóò níṣẹ̀lẹ̀ níṣẹ̀lẹ̀ kò ní tí ọ̀rọ̀ òkèrè tí Yorùbá lé yóò dé kù tọ́rọ̀ bá gbàrá yìí láàrin wa oore tọ́lọ̀ ń ṣe fún wa tá ń dúpẹ́ rẹ̀ yìí báwo láà ṣe mọ̀ lóore táàfin jẹ́ kí wọ́n gbà bọ́lọ́ wa nítorí gbogbo aṣọ tó bá tóbi ayé máa fẹ́ fàyà ní ìwọlé kó ká dáadáa dédé tí wọ́n pè ní aṣọ ìwọlé yẹn òun láṣọ ọdún ẹlòmíì tó o bá sàṣìta tó ní aṣọ tílẹ̀ lásán ni tó bá yí gbé ọ̀ ní ìgbàgbọ́ o. òní ìgbàgbọ́ Al-Qur'an. Bismillahirrahmanirrahim. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه وجعلناه سميعا بصيرا مكنسي إنا هديناه سبيلا هديناه سبيلا إما شاكرا وإما كفورا إنا هديناه سبيلا إما شاكرا وإما كفورا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله شيخ إسماعيل فين الزمان هل أتى على الإنسان kálọ̀ ń déjì ní tó jọ́kọ́ mọ́mí àhàhà ẹ̀jìnà ó ṣàbùsí náà bó tí kó tó bá dì sóbù a lè ní kí àwọn sọ pé kí iléeṣẹ́ ìlà máa sọ kó má ṣe mọ́ ó tún ṣe lójú ọmọdà rúsì alẹ́ àtà على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ẹni tó ní ṣé mòrídì ni ẹ̀tẹ̀ ní sùúrù ṣé mòrídì ni ẹ̀yìn tó fàánù àmọ̀ rí bẹ́ẹ̀ gbogbo yíwa náà yẹ ká ti dáwó ká ti mọ̀ ní ìrìnsẹ́
فلا أتى على الإنسان حين من الدار لم يكن شيئا مذكورا. ṣọ́ọ̀ṣì òkè yá níṣẹ́ wọn ṣọ́ọ̀ṣì òkè yá níṣẹ́ ṣọ́ọ̀ṣì yánisẹ́. àwa láàkí àwọn kankan tá nídìí tí ó jẹ́ pé tó bá ti yọ kúrò yóò dín nǹkan kù ẹ jẹ́ ká wá kó lọ́wọ́ ara wa ọmọ tí wà ló mú ìjọba ní kó mọ bísẹ̀sì ṣe dandan pẹ́ni kó gbé yóò sàfá ìdáhùn kó wà mọ bísẹ̀sì ẹ jẹ́ pé gbádáwó jọ fún irú ọwọ́ àfáwà sùn tó lọ yìí ó gbé wọlé jáde 500,000 ó ní irinṣẹ́ káwá dá nǹkan jọ fún káwọn tó mọ fara níwá káwọn náà má tà mọ́ kí ló wà mẹ́ tẹ́lẹ̀ kan máa ní alára pa nítorí kò ti gbó ẹni bá gbówó gbọ́dọ̀ ti ṣe kò gbọ́dọ̀ sí ẹ̀pẹ̀rẹ̀ ẹ mọ́ sí àfáà yẹn rébi onílẹ̀ gẹ́gẹ́ àfáà gangan náà ń pẹ́ wúwa wa nítorí àwọn àfáà ni wọ́n dẹ̀ tọ́ wa ìṣà àfáà aládé sí so déédéé tí ò bá ti ṣe faramọ́ ń tọ́ fi lè mọ́nà mọ́ wọlé ní ìgbà nínú Suratul Kahfi tí ó fi mú Nabiyullah Khidir tó fi ń wó ilé pẹ̀lú rísì ni Al-Qur'an tó sọ nìkan ó ní fi qulubihim maradun ó ní fazadahumullahu maradan dábàá tó ṣe ṣéèkì ẹ̀kan mọ́ gbọ́mi tó bá tún bí ẹ̀wọ́ lójú máa pa kìí ṣòun mọ́jọ olórí pé nígbà náà Ọlọ́run ló rán sí ni tọ́lọ́run bá rán sí ẹ yóò sọ fún ọ alẹ́ àtà alàlì sẹ́ni inú mi lẹ́dàrí lámọ́yàkún ṣe ìyàwó màdìkúrá bámi àgbà ṣéèkì Ismail fẹ́rù zaman ẹwà àti ẹjọ́ yìí nígbà tẹ́yìn náà wà lẹ́ni tọ́lẹ̀ mọ́ kán kù ẹ̀dì dàgbàǹgbà yẹn o ṣùgbọ́n kádàrà yóò sí ìyẹ̀kó kí n sọpọ́jọ́ orí yóò sí o kádàrà yóò sí ìtàn green débi tí wọ́n má lè promise ní ìkómọ́ alẹ́ àtà alàlì sẹ́ni inú mi lẹ́dàrí lámọ́yàkún ṣe ìyàwó màdìkúrá. apá ní àtà alàlì ìsáni inú mìíràn dá àwọn àsìkò káwà táyì náà ti lò lọ tẹ́bí mọ́ payé tẹ̀lẹ̀ tẹ́sọ fún tí ẹbí ó payé gan ni o tíyàwó náà bá yóò jẹ́ ń bẹ̀ ọmọdé ó fi rẹ̀ kódà ní sí ìtẹ́bálẹ̀ brókì kì í ṣe ebi mọ́ kọ̀dẹ̀ sẹ́ni tí ó lè brókì mọ́ fojú òpé lágbájá mọ́ ìsọpọ̀ ní owó tó ó lè jẹ́jọ́ tí wọ́n débẹ̀ ẹni tó ní pé kádàrá ti onírúurú gbà lọ́wọ́ yóò lè brókì inú mi lẹ́dàrí lámọ́yàkún ṣe ìyàwó màdìkúrá. èmi là ń pe fẹ́ẹ́dù zamani kí ní ìbọn orúkọ yẹn wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fún mi ní ìbọn orúkọ yẹn wà ní ọjọ́ bí ìjọ yẹn kan náà ti sọ ìyẹn ni pẹ́jọ́ tí ẹ bá sáré ní ẹ̀rẹ̀ lọ́wọ́ tó mú wa ibi tó ń wá ọ̀nà tó jìnnì ìwọ lọ́nà mú fúnra rẹ̀ lọ́wọ́ tẹ̀sọ̀ fáyé pé ilé ìyẹn mọ̀ wí sí. inú mi lẹ́dàrí. nígbà tí mo lọ́dọ̀ bá mi àgbàlẹ̀ kan gbogbo ẹ̀dì àti pé wà lọ fa aná ọmọ káná àlìyà nítorí pé ó ṣiṣẹ́ bẹ́ẹ̀. lámúlẹ̀ ẹ̀kọ́ ṣe ìyàwó màdìkúrá. lámúyẹ̀kùn ṣe àlùmọ̀sùwòrà bàbá wa ṣèkè sáàkì láńkì ó ti nígbà kan rí tí wọ́n ń gbé ní Òṣogbo ìtẹ́nìkan kan mọ̀ forúkọ ẹ̀ máa dúrà yìí. bàbá mi àgbà ẹlẹ́dẹ̀ yìí ẹ wojọ́ tó fi kàlífà tó wúlẹ̀ fa ìdáwọn lọ́la láti yẹjọ́ yìí wọ́n rí iṣẹ́ òsànlẹ̀ àwọn àlùbáyìí wọ́n rí Sheikh Ibrahim láti ìgbà yẹn ẹ wo wàhálà àti yẹjọ́ yìí ẹ wojọ́ àlífà wúlẹ̀ fa ìtókù inú bí lè dáhàrí wá ṣe gẹ́gẹ́ bí ẹni pọ̀ sí mọ́ nígbà ẹni o tó o bá sáré kọ́kọ́ wà ò ní padà sí mọ́ ṣùgbọ́n tó o bá ti kọ́kọ́ wà ló kù wá padà dára yìí. inú mi lẹ́dàrí lámọ́yàkún ṣe ìyàwó màdìkúrá. lórí ẹ̀kún ṣe àlùmọ̀sùkúrà alágbàgbà yìí ṣe pé ṣé Ismail fẹ́ẹ́dì zamani gbogbo àpamọ́ alórúkọ tá à ń pariwo fẹ́ẹ́dì zamani yẹn ipò lè fi sí nígbà náà kí ló tí ò kọ́kọ́ jáde tó bá dẹ̀ kọ́kọ́ jáde ni kò ní wà òkè torí pé ismail batini orúkọ àárín oríkọ ọ̀nà lọ́wọ́ ni wọ́n lọ fà á wá ni orúkọ tí Kùránì sọ́ọ́lẹ̀ pọ́n máa sọ ànábì ahamadu ni Muhammadu lọ sọ. lámì ẹ̀kún ṣe àrùn màdìkúrá. ẹ ti wà rí lẹ́ni tí ó máa wá mòrídìí bó tẹ̀jẹ́ mẹ́ta kọ́ náà wọ́n máa tẹ̀lé mi náà tí ò ní wá. nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá tá a ní nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá nínú Tìjàníyà tó ní mùrídí já sẹ́yìn èèyàn méjì péré náà ló pọ̀ Ọlọ́run ṣàánú pẹ̀lú mùrídí àníjù
wọ́n àti tọrọ rẹ̀ ṣùgbọ́n wọ́n sọ fọ́lọ̀ awwalu wa Shaykh Muhammad Isa bin Maryam ruhullah radiyallahu ta'ala anhu ruhullah kì í ṣiṣẹ́ díẹ̀ o ìyẹ́rẹ́ kọ́nà àbáyẹn ṣe wà wá akàn fi wédú ìjọka ní o ìjọba àbáyẹn ṣe wọ́n àrí omi múlé lórí ìbèlè ọkọ̀rẹ́ ẹ̀rọ jẹ́ o bàbá ṣe òwúsá nítorí káwọn bá lè ṣàǹfààní nítorí kí gbogbo ẹni tí ó wọnú jáfàríyà kọ́ lè bá a máa pè é kọ́lọ́ ń tètè máa dáhùn lóhùn wọ́n wọnú kálúà tí wọ́n ti wọ kálúà Jami'ul Kubra yes ismi ọlọ́run ni ismi Jami'ul Kubra wọ́n wọnú ilé rẹ̀ 114 days náà ti ń ṣiṣẹ́ tọ́bà dẹ̀ máa ṣiṣẹ́ rẹ̀ inú ilé tọ́bà máa ṣe inú ilé náà ò ní jẹ́ onígun mẹ́rin yóò jẹ́ yíyípo báyìí ní oníroboto iṣẹ́ yẹn ni bàbá wa pè ibi àṣejù bàbá ti kọ́kọ́ ṣe 114 days àkọ́kọ́ wọ́n ti rí nítorí ẹ̀kọ́ rí wọ́n tún wá dúró 114 days ẹlẹ́ẹ̀kejì wọ́n ti rí nítorí ẹ̀kọ́ rí wọ́n àtúbọ̀ta wọ́n tún ṣe ẹlẹ́ẹ̀kẹta nígbà tí wọ́n rí yẹn wọ́n tún ṣe ìtìsọ́lù ṣéwù wọn alùpùpù iṣẹ́ yìí yẹn bàbá arígbàdàn ní òun eléyìí ti ìyànda ti yín mo ti bá yanjú ẹ̀ èmi tún fẹ́ tún ṣẹ̀ṣẹ̀ wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ gẹ́ẹ̀. lámúyẹ kó ṣe yóò máa ní kúrò má fara wọn mọ tó bá kàwé dáadáa o tó o bá ní bèrè jùlọ ẹjọ́ tó bá bèrè pẹ́sẹ̀ wà á mọ̀ kó kàwé. má ṣàyọ̀ bẹ́ẹ̀ ibi tó o bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ kàǹkan yẹn dáadáa ni àṣejù yìí mọ́jẹ́kẹ́ náà lálẹ́kún wọ́n fẹ́ yín sí mẹ́jọ méje òpin lọ́jọ́ méje wá dákẹ́ wọ́n lórí kankan àsìkò tá à ń gbé ìyàwó atẹ́gùn tó ń fẹ́ òdámọ́ àjẹkọ́ ló ń ṣe oníkálukú dédé ìgbàdí ẹni pọ́lọ̀ tó lọ sí àwọn sọ́mọ̀ ògbèmí tó lọ ń gbọ́ tó ń wà bíi pé ọlọ́run gẹ́gẹ́ fún ẹ̀ ó lọ sínú rúùmù mi torí pé àwọn tó máa ń bá a sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan àti ìbẹ̀rù ọlọ́run wọ́n ti ń lọ tán àbáṣẹ́wò ìsá wọ́n rà 14 days àkọ́kọ́ wọ́n parí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n parí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n parí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n parí ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún 14 days wọ́n parí ẹ̀ tẹ́lẹ̀ mi ò lè ṣe ọjọ́ mẹ́ta kí wọ́n bọ̀ bẹ̀rẹ̀ sọ. Allahu akbar láì sọ lọ́kadà yóò máa gbójẹ níbi ìwé orí ẹ̀ yìí ni ọ níṣẹ́ tó wáyé wá ṣe ni ọlọ́kadà tó ní márùwá ni mo mọ̀ tó lọ́n sí àánú pẹ̀lú agbójẹ ní gbogbo ìgbà bàbá ń lọ wọn mọ̀ jẹ́ àṣírí kíní ni àti lálọ́nu kíní gúgú ráì project wọ́n lọ́nu wọ́n yìí fọ́nu wọn àráyè wọ́n yìí jẹun bọ̀rọ̀ wọn àráyè déédéé pé kẹ́sà ti pàdé obìnrin ní tiwọn tí bá kórè bá dàrú ogbó bèrè sẹ́yìn ọwọ́ àtẹ̀bẹ́ torí kórè bá fàyà gún wọn nígbà tó gún wọn kí ló wá jẹ́rìí ńlẹ̀ báwọn. afàyà gan ara ṣe báyìí lẹ́yìn yẹn tó ń kọ́. láwọn ẹ̀kọ́ ìṣe ìhà ọ́. wọ́n ti kú rọ̀. ọlọ́sọ ìṣe wọ́n wọnú iṣẹ́ yẹn 114 days àkọ́kọ́ 114 days ẹ̀kejì 114 days ẹ̀kẹta 114 days ẹ̀kẹrin wọ́n lè ṣe bẹ́ẹ̀ títí tó fi pé ẹ̀ẹ̀mejì ẹ̀wọ́n times 114 days times 7. Allahu akbar. nígbà tí wọ́n máa fi ṣe ẹlẹ́ẹ̀keje 114 days kò tí ì pé 70 something days ni wọ́n ti wà fàjáwù al-arwahu kẹfífà àwọn ọ̀rọ̀ á ní àwọn wá dé àwọn tí wọ́n tì kí ni tọ́lọ̀ pé ń jẹ́ náà èyí tá a bá dákọ̀ lẹ̀ ní àṣeyṣe ìsìnkọ̀ sí gẹ́sẹ̀ ṣíṣí ṣàkṣìṣe àṣàhàṣà fàtọ̀jọ́m àfàyà irú ṣàmṣù hayi ìbànú fàyẹ́tì ònúrù fàyẹ́tì ònúrù mẹ́tẹ̀tì ònúrù mahali àwòlò ọdún wa náà bàbá pé àwọn àárín àní wọn wọlé kò wá sáàyè mọ́ oníkàlùkù wá jókòó lẹ́sẹ̀ wọn èyí tó jókòó lọ́rùn wọn èyí tó jókòó láyà wọn kò sáàyè tó lè fi jókòó mọ́ òun lè fà á iṣẹ́ tẹ̀yìn sàdéńtọ́ lọ́lọ́run gbà èyí tá ẹ bá ti pariwo orúhù là táwọn ẹ bá ti fẹ́ tí gbọ́n débẹ̀ wọn ló jẹ́ pé tí jàbárí àbáwà ní àdúgbò kan tí sẹ́wù mí náà bá wà ládùúgbò kan tó bá ti pariwo orúhù là wọn ò kọ́kọ́ jalè torí pé àwọn ọ̀rọ̀ á ní àti mọ́kérò wa wọ́n ti mọ orúkọ yẹn àwọn ti ní rẹ́jísà lọ́dọ̀ ìjọba tí mọ́kérò wa kì í ṣe àwọn atáyé ṣiṣẹ́ yìí là ń kéré òjò no ọwọ́ ni pé kì í ṣiṣẹ́ tó ṣe ló mú wá fún un bàbá yẹn ló ti ṣe wàhálà rẹ̀ ẹ̀ rí fọ́tò wọn níta ẹni ẹgbẹ́ ọmọ wọn bọ́ yẹn sara ẹgbẹ́ bàbá yẹn bó ṣe jẹ awé agadi tẹ́sítọ́tì ìbàdà wọn àjárun kò sí àwẹ̀ tí wọ́n járí wọ́n dẹ̀ máa dá mú àwẹ̀ fún rárá wọn wàhálà yẹn ló pọ̀ ẹwọ bá ṣe fúnro bí ẹni tí ò lẹ́ran lára wọ́n náà lára ebi kó ló pa wọ́n fúnra wọn lébi ẹwọ bàbá ṣe bùlẹ́là Muhammadu Jami al-Ofawi
الكتب والبار والغوثها يقول بولنا ẹ wo bí bàbá náà ṣe rí ẹ wo bójú wọn ṣe rí yóò mọ ẹranko ni wọ́n fún ẹ wo bí bàbá Khalifa tó ní ṣe rí bá wọn ṣe rí lákọ̀ọ́kọ́ nù iṣẹ́ àṣejì ló gbẹ wọn. àwa ti sìn yí afẹ́ sanra láì níṣẹ́ afẹ́ máa rówó láì níṣẹ́ kí la fẹ́ sílẹ̀ lọ́la. mọ́kà òpópó mọ́kà ló mọ́ èrò yìí àwọn èèyàn kan ní wọ́n tún ṣe kí làwọn tún ṣe. tẹ́lẹ̀ bí bàbá ṣe iṣẹ́ tó ń faṣẹ́ lọ́wọ́ lára nǹkan tí mo ń dìstọ́bù yàn tẹ́ bá ń ṣaṣẹ́ lọ́wọ́ mẹ́ta ni alákọ̀ọ́kọ́ àlùmọ́ra tó bá ṣiṣẹ́ níbi kan wọ́n sí pátì ìwọ́lẹ̀ àpọ̀ ẹ̀ tó ọba ti wá bẹ̀rẹ̀ pátì yòókù ṣe rí ìwọ ló sọ̀rọ̀ wà á kàn máa yàmẹ̀rẹ̀ tó bá ní yàmẹ̀rẹ̀ ìdílé ìdánù nìyẹn o ní tó tún ọdọ́ fi máa wá wọ́n fẹ́ gbà ní. kódà àwọn tí wọ́n tọ́ àwọn tọ́lọ̀ ń dá tí wọ́n ní ká máa fò kiri gan wọ́n máa mọ̀ ràn obìnrin sí ìyàn tó rò kó gba tiẹ̀ ni wọ́n á máa fà á náà rẹ̀ ọ̀ nímọ̀ ọwọ́ ìyàwó rẹ̀ kan ti paná. ẹlẹ́ẹ̀kejì alifulus wọ́n darí ẹni tó máa fọ́ lóòsì wà ní mà kó n tà sí ìjábà rẹ̀ tó ń tọ́lé fóònù ṣé gbogbo aláyé tó ti pa ní insha Allah alábàárìkà náà yóò bọ́ sí ìwọ́n lè mọ̀ sùn yóò bọ́ sí tòótọ́ ilé ètò ṣe tà náà òun ni wọ́n gbà tó bá ti gbà á tán ọ̀lẹ́ bẹ̀rẹ̀ máa bọ́ tó kó tó yá. ìlú mi lè dárí lámúyọ kó ń ṣe ìyàwó màdìkúrà. sọmọ pé kò níjọ́ orúkọ tá ń pè nísìnyí kò jáde o ìsìn ló jáde nígbà tí wàhálà yẹn pọ̀ ni o bá mi oríire tẹ́ ẹ nínú pé ẹ gbọ́dọ̀ dákẹ́ bẹ́ẹ̀ ti ṣe tó dùn yìí ẹ máa tún mọ retí ìsàsí bẹ́ẹ̀ ẹ kú lórí ẹ máa retí ìsàsí epo rí ṣe ilẹ̀ Yorùbá la wà àwọn èmi tán yẹn náà dẹ̀ mọ̀ ẹ̀yin gan ọ̀dẹ̀ gbọ́dọ̀ tara yín wọ́n pé wọ́n máa fi lọ yín lálẹ́ yìí náà ní ẹ ti mọ̀ gbúrò nítorí àfi jẹ́ kójú rọ̀ yàmọ̀ pásìkò yẹn lẹ fi sí ojú rọ̀ ẹ rojú mi ti rọ̀ ẹ̀yin ni kẹ́ ẹ tètè wá lọ di bójú yóò ti ní ọ̀ ẹ má jẹ́ kí wọ́n sọ yí ẹ̀yẹ fún yín padà pé ó dẹ̀ ṣe báyìí nígbà kan torí wọ́n lè di etí èèyàn wọ́n máa ń stroke èèyàn wọ́n máa ń yọ ẹ̀ ẹgbẹ́ ìbálòpọ̀ àyìn sọ́mi dání ó ní wàhálà lálẹ́ tí wọ́n lè yí sí bí túkà. yẹ kí tulu. wọ́n ti yẹ kúrú bí kàlẹ́ bí nà kàfà ń. tọ́wọ́ ọ̀tá bá ń lé ọ̀tá bàbá báyìí máa mú ẹ ìjẹ̀mú kúrú bí kàlẹ́ bí nà kàfà ń. àwọn tó kó ìrà yẹn tẹ ẹjọ́ rẹ̀ rìn wọ́n wà o àwọn tí wọ́n kó ìrà yẹn tí ó wà nígboro nígboro wọ́n wà tí ogun mọ̀lẹ́bí tẹ ẹ borí ẹ̀ lásìkò yìí ó wà lórí ẹni tí ò bá ṣẹ́gun mọ̀lẹ́bí ò ní lórúkọ. Nísìbí túká. Nísìbí túká. Wọ́n máa fẹ́ tẹ̀yìn rí. Nítorí tó àbá gba títẹ̀lì pẹ̀lú orúkọ Ọlọ́run ní máa bẹ̀ náà pẹ̀lú àwẹ̀ láti máa ṣe dáadáa. Yẹ kí túká. Wọ́n rẹ̀ wò pé nígbà tá a di kiri tẹ̀lé ẹ̀jẹ̀ ayọ̀kọ̀ lórí rẹ̀ ẹ̀ pa. Ìyẹn ló jẹ́ pé mọ́nàmì yẹ̀ta á dẹ̀ fọ́pẹ̀ àdẹ́bà wùláwù tààtàn àrùbí. Ẹni tí ò bá ti ní ẹ̀kọ́ bó ti ń bá àwọn àgbàlagbà lórí ilẹ̀. Wọ́n pa ẹ̀kọ́ tí ó ní ìyẹ̀jọ́ lọ́mọ nínú alẹ́ sàrí. Yòkúrí jùkà. Yòkúrí jùkà. Lédè ń tán kí lára rẹ̀ wọ́n lè yókù mẹ́. Wàá kọjá lára ọ̀yàn wá ní tó bá kí ọ pé sáwọn ìwà ní ta nìyẹn wàá wá tún dárúkọ pé èmi ní sèwò lágbájá wọn wá mọ̀ pé kò sì jọ yín o wọ́n ti jọ fúntò yẹn kó mbẹ́ wọ́n ti gbé fọ́tò lómi sílẹ̀. ọ̀yà mùkúrú náà mùkúrú iṣẹ́ mùkúrú bí kàyẹ ni bàbá tó ṣẹ̀ṣẹ̀ rí yẹn wọ́n ti ń fàábọ̀ ti pẹ́ wò wọ́n tún lọ bá wọn wú tuntun nu àwọn ọ̀tá òkì sinmi tá àbá ti sinmi lọ́rọ̀ rẹ̀ wọ́n náà ní bá lù ú ṣùgbọ́n tó bá ti pọ́ ti pé tó ní ẹ̀fí ilẹ̀ wọ́n ti wọ́n èní kéèsì ti ẹni yẹn kò sẹ́sọ̀ lórí jẹ́ àmọ́tálẹ̀lẹ̀ kò mọ́ ni o gbogbo ẹni tẹ́ kójọ ní mùrídí nínú wọn bàjẹ́ lé lórí báwo ni wọ́n ṣe nílẹ̀ dànù ọwọ́ yín wà o kò sí táǹpẹ̀ ní wọn oníkàlùkù yẹn ló mọ́ ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ti fún àwọn wọn ni iṣẹ́ tí yín ló jẹ́ torí wọn o ṣéwù gidi o ní bùkátà ju Ọlọ́run ànábì àtọ̀ ọmọ rẹ̀ àti mùrídí lọ mùrídí ni wàá kọ́kọ́ jẹ́wọ́ ẹ̀kọ́ tó jẹ́ wọn mọ́ ẹ̀ nígbà tẹ́ ṣe wàhálà lórí àwọn tó kù ní ṣe bí kan wá láti Amẹ́ríkà bí kan tó wà ó wá fi sú Ọlọ́run ló wá dúpẹ́ fún yín kì í ṣòun àtàwọn tó kù gbogbo oníkàlùkù tó dáa Olúwa ló ń dúpẹ́ fún yín kì í ṣòun kì í ṣe àwọn gan oníkàlùkù tó fọkàn sí pé kọ́dẹ̀ mi gan mo jẹ́ kí kinní kan ṣe ìwọ kọ́ wọ́n lò ọ́ ní o tọ́ba tí wọ́n rí pọ́ lọ ìwọ ló ṣe wàhálà Ọlọ́run ṣe wàhálà nàbí.